àlejò mi ṣì wà lórí ìkàlẹ̀ fún wa báyìí wọ́n ti ṣe tán bọ́tẹ̀ ti sọ fún mi pé àwọn ti ṣe tán báyìí láti kọ́ ògbẹ̀yìn olólùfẹ́ wa nílé ọ̀rọ̀ tí a máa mẹ́nubà lénìí ọ̀run àwọn gbogbo ara báyìí làwọn máa fọ́ tútú báyìí tí ẹ máa mú nǹkan àbí méjì tẹ̀ máa lò tẹ́ pé inú ẹ̀yin gan máa dùn pé ọlọ́run ó ṣe o mo fẹ́ ọkọ mi ọlọ́run ó ṣe o mo fẹ́ aya mi àbí àlejò mi ṣèbí tó tọ́ ni bẹ́ẹ̀ ni lẹ sọ bẹ́ẹ̀ ẹ fún gbogbo àǹfààní ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ ètò Miliki Express Wednesday ọ̀rọ̀ tí a fi ń jomi tó rọrọ̀ lọ́jọ́ tòní òun ni pé kí ni àwọn ọ̀nà tí a lè gbà tí ilé wa lè fi dùn tí ilé wa máa fi láyọ̀ tó máa fi lárinrin tí ẹ pà wá gan inú wa máa dùn pé lóòótọ́ Ọlọ́run fi ọwọ́ sí ìgbéyàwó yìí dáàdì wa ẹlẹ́ ti ṣe tán ẹ máa kọ́ àwọn olólùfẹ́ wa nílé ẹ ṣe mi gan bá wọn dúpẹ́ pé ẹ ṣe pé ẹgbẹ́ ìtẹ́sí pé ẹ tí kọ́ wa mi sọ pé ẹ ṣe pé ẹ kọ́ wa sà kí a tún mẹ́nu bà ọ̀rọ̀ yẹn gangan fẹ́ bèrè lọ́wọ́ yìí kí ni ìgbéyàwó? Ìgbéyàwó ò ní ohun tí Ọlọ́run ti kàlára rẹ̀ dá sílẹ̀ nígbà tó dá ènìyàn tán. Ádámù ni Ọlọ́run kọ́kọ́ dá ó wá wò wípé ó yẹ kó ní ẹnìkan tó máa jẹ́ olùrànlọ́wọ́ fún un. Ìdí ni tí Ọlọ́run fi wá dá obìnrin. Nígbà tó dá obìnrin tán Ọlọ́run fà lé Ádámù lọ́wọ́ pé kó jẹ́ aya ẹ̀ kó máa ràn lọ́wọ́. So olùrànlọ́wọ́ ò ní aya jẹ́ fún ọkọ ẹ̀. Ní àpapọ̀ ẹ̀ báyìí kí wá ní ìgbéyàwó kí lẹ́yìn rò pé òun ní ìgbéyàwó? Ìgbéyàwó òun náà ni ohun tí Ọlọ́run gbé kalẹ̀ láti lè máa mú kí ayé kó lè máa pọ̀ sí nítorí ìpọ̀sí then kó lè jẹ́ ògo fún Ọlọ́run. Tẹ́ bá rí pé tẹ́ bá débi kan tẹ́ bá rí tí èrò bá pọ̀ ńbẹ̀ bóyá wọ́n ń yọ̀ wọ́n ń ṣe nǹkan àjọyọ̀ ńbẹ̀ inú èèyàn máa dùn then tí èèyàn bá ń pọ̀ sí nínú ayé ó mú kí inú Ọlọ́run dùn. Ìdí ni tí Ọlọ́run fi gbé ìgbéyàwó kalẹ̀ pé kó má bàa jẹ́ Adam àti Éfà nìkan pé kó lè spread káàkiri ayé. Á jẹ́ pé ìgbéyàwó máa wá láàrin ọkùnrin àti obìnrin. Bẹ́ẹ̀ni. Ọba láàrin ṣùgbọ́n ibi tí ẹni tí àwọn èrò bá pọ̀ bóyá ó ń ṣe àjọyọ̀ àjẹbíyá pé èèyàn ń ṣe wedding nìyẹn àbí kí wá ní ìyàsọ kéèyàn ṣe ayẹyẹ ìgbéyàwó àti ìgbéyàwó fúnra rẹ̀ gan. Ìgbéyàwó ohun tí ó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀ àwọn èèyàn tó wọnú ìgbéyàwó wọn mọ ohun tí ìgbéyàwó dúró lé lórí. Ọ̀pọ̀ kàn sọ pé òun fẹ́ ṣe ìgbéyàwó ni ìgbéyàwó tó fẹ́ ṣe yẹn ohun tó túmọ̀ sí ohun tó ń bẹ nínú ẹ̀ ọ̀pọ̀ ò mọ̀. Mo fẹ́ marry mo fẹ́ lọlé ọkọ mo fẹ́ fẹ́yàwó mo fẹ́ fọkọ ó ní ìrònú àwọn ènìyàn ó dẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ìgbéyàwó ó ní tí ọkùnrin àti obìnrin tí Ọlọ́run so pọ̀ tí wọ́n jọ máa gbé nínú ìrẹ́pọ̀ nínú ìṣọ̀kan tí wọ́n jọ máa gbé nínú ìfẹ́ tí ọkọ mọ̀ rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ tí ìyàwó mọ̀ rí ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ara òun tìkára lára rẹ̀ ìyẹn là ń pè ní ìgbéyàwó. Kí wá ní ayẹyẹ ìgbéyàwó? Ayẹyẹ ìgbéyàwó ó ní nígbà tí ọkùnrin àti obìnrin bá ti jọ fi ẹnu kò ṣọ̀kan tí ẹbí ìyàwó ti fọwọ́ sí tí ẹbí ọkọ ti fọwọ́ sí tí wọ́n á dá ọjọ́ tí wọ́n so wọ́n papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó tí wọ́n pè ẹbí àti ará àti ọ̀rẹ́ jọ ìyẹn là ń pè ní ayẹyẹ ìgbéyàwó. Ìyẹn ni bí ká náà ń ṣe patí. Patí ìgbéyàwó. Patí ìgbéyàwó. Kódà ẹ ká wá mẹ́nu bà ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ ní ọjọ́ tòní òun ni pé àwọn ọ̀nà wo la lè gbà tó yẹ pé a kọ́ wa láti ṣe kíni láti máa gbé ìgbé àlàáfíà ìgbé ayọ̀ ìgbé ìdùnnú nínú ìgbéyàwó wa òun náà la fẹ́ kẹ́ wá kọ́ àwọn olólùfẹ́ wa pé àwọn ọ̀nà wo gan-an ló lè gbà tí yẹ pé ilé wọn máa fi dùn tó máa fi lárinrin. Ẹ ṣé. Ní àkọ́kọ́ ibi tí mo máa ti bẹ̀rẹ̀ ni pé ogunlọ́gọ̀ ló ti ṣe àṣìṣe ní ìpìlẹ̀ ìgbéyàwó wọn. Yorùbá wípé amúkùn ẹrù ẹwọ́ ó lókè ilẹ̀ ń wò ẹ̀wọ̀ ìsàlẹ̀. Kéèyàn tó wọnú ìgbéyàwó ó ní àwọn kankan tí ẹ máa ti ṣe kí ìgbéyàwó tó lè yọrí sí rere. Ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ òbí ọkùnrin tó fẹ́ fẹ́yàwó ọ̀dọ̀ òbí obìnrin tó fẹ́ lọ sílé ọkọ. Àwọn òbí yẹn nígbà tí yẹn bá ti bímọ tó yẹn bá ti ń dàgbà díẹ̀ ló gbọ́dọ̀ ti máa sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ọmọ ẹ̀ pé o ò ní sílé ọkọ wọ̀ o ò ní ṣe àyàfẹ́. Òbí gbọ́dọ̀ mọ ṣàdúrà fọmọ ẹ̀ títí tó fi máa rí pé ọmọ yẹn náà máa dàgbà tó bá dàgbà tó ń tó àti ní òye pé òun náà máa lọ́kọ òun náà mọ fẹ́yàwó máa jẹ́ kó mọ̀ wípé òun fúnra rẹ̀ gbọ́dọ̀ gbàdúrà
pé ìgbéyàwó tó ń bá máa ní ó ní ayọ̀ nínú ó ní àlàáfíà nínú so ibi ìpìlẹ̀ yẹn ni ogunlọ́gọ̀ ìgbéyàwó ti ní ìṣòro lẹ́ni now tó máa tún wọnú ìgbéyàwó tán ohun tó lè mú kí ìgbéyàwó kó ní àlàáfíà kó ní ayọ̀ kó dẹ̀ ní àṣeyọrí ó bẹ̀rẹ̀ níbí yìí ọkọ gbọ́dọ̀ jẹ́ ẹni tí kì í parọ́ fún ìyàwó ẹ̀ irọ́ ó jẹ́ ohun tó tako ayọ̀ àti àlàáfíà ìgbéyàwó bí ọkọ bá jẹ́ onírọ́ ìgbéyàwó yẹn ò lè pẹ́ tó bá jẹ́ pé ìyàwó ló bá jẹ́ onírọ́ ìgbéyàwó yẹn ò lè pẹ́ then kò ní sí àlàáfíà ńbẹ̀ wọn ò ní gbára wọn gbọ́ so àwọn nǹkan yẹn kò lè jẹ́ kí ìgbéyàwó kó ní ayọ̀ so láti lè mú kí ìgbéyàwó yẹn kí ìdílé yẹn kó ní àlàáfíà ni pé ọkùnrin gbọ́dọ̀ mú irọ́ kúrò ńbẹ̀ obìnrin gbọ́dọ̀ mú irọ́ kúrò ńbẹ̀ so tó má ti borí yẹn àlàáfíà wà nínú ìgbéyàwó wọn ìyẹn jẹ́ ìgbésẹ̀ kan ìgbésẹ̀ míì. àmọ́ ìtì lọ kejì. ok àmọ́ ìlọ kejì. ṣẹ́rí ibi first one yẹn lẹ́ẹ̀kí ń tẹ ọkọ yẹn ẹ̀yà ká padà síbẹ̀ yẹn. àwọn pọ́n máa ní oríṣiríṣi irọ́ ló wà. àwọn kan á ní white lie wà ìyẹn irọ́ funfun wọn á ní ìyẹn ò mí ni ẹ mọ̀ pé ó possible ẹ mọ̀ nínú ìgbéyàwó wípé kọ́kọ́ pẹ́ dé sí kó ní ìwọ ìyàwó mi àwọn tó tọ́ àìṣe dá mi dúró lọ́fíìsì gan kíní kan traffic ni ó rẹ̀ ká dẹ̀ mọ̀ pé irọ́ ni pa ẹ mọ̀ irú yẹn ó fi pọ́n yàwó ẹ̀ lè ní ṣérú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó lè dí ìgbéyàwó lọ́wọ́. ó lè tú ìgbéyàwó ká iṣẹ́ ó lè dí ìgbéyàwó lọ́wọ́ nìkan ó lè tú ìgbéyàwó ká ọkọ tó pé ìyàwó ẹ̀ tó ní àmúhanú traffic ó ṣeé ṣe kí ẹnìkan ti rí ibi tí ọkọ yẹn rìn lọ kó pé ìyàwó ẹ̀ ń lé mo rí ọkọ ẹ̀ ń bí báyìí o ìyàwó wa pé ibo lẹ́wà a ní àmúhanú traffic ni wọ́n dẹ̀ ti rí ibi tó ti ń gba fẹ́ǹbì kan tó bá dé lọ́jọ́ yẹn lé yẹn máa gbóná so kò ní sí àlàáfíà nínú ilé wọn. white line àwọn ọ̀rọ̀ funfun yẹn kò tẹ̀ tí wàá da nínú ìgbéyàwó gan. so ó léwu gan fún ìgbéyàwó. ẹ bá yẹ ká tẹ̀síwájú sí ẹlẹ́ẹ̀kejì tí ẹ fẹ́ mẹ́nuba. ẹlẹ́ẹ̀kejì tó tún dá ìṣòro sílẹ̀ nínú ìgbéyàwó tí ọkọ bá jẹ́ onífàájì ìgbéyàwó yẹn máa ní ìṣòro torí pé ọkọ tó bá jẹ́ onífàájì kò ní wọlé lákòókò tó yẹ kó wọlé so tí ò bá ti wọlé lákòókò tó yẹ kó wọlé inú ìyàwó ẹ̀ ò ní dùn then tí inú ìyàwó ò bá ti dùn sí ọkọ ẹ̀ kò lè sí àlàáfíà nílé yẹn so ọkùnrin ó gbọ́dọ̀ kíyèsára àkókò wo ló ń jáde àkókò wo ló ń wọlé ibo ló ń rìn sí mainly tó bá ti jẹ́ ẹni tí ó kúndùn fàájì tó gbádùn bóyá kó lọ sí club kó lọ sí joint irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ìgbéyàwó wọn kò ní wà ní àlàáfíà so irú àwọn ìgbéyàwó yẹn máa ń ní ìṣòro torí pé ìyàwó ń retí ọkọ ẹ̀ ó ti kúrò níbi iṣẹ́ láago 5 ó ń retí ẹ̀ pé aago 6 sago 6 àkọ́kọ́ ń wọlé ọkọ wọlé láago 10 láago 11 ìyàwó yẹn ò ní lè sùn á dúró sẹ́nu ọ̀nà àmọ́ sọ́kọ ẹ̀ àwọn ọmọ wọn á ti sùn wọn ní fojú wọn rí bàbá wọn tá fi sùn so irú obìnrin yẹn kò ní ní ọkàn kò ní ní ayọ̀ lọ́kàn so tí ìyàwó ò bá ti láyọ̀ lọ́kàn then ìgbéyàwó yẹn kò lè sí àlàáfíà ńbẹ̀ kò lè sí ayọ̀ ńbẹ̀ so ìdí nìyẹn then ó fi sọ́dọ̀ obìnrin míì náà tóbìnrin bá jẹ́ obìnrin tó ń kẹ́gbẹ́ kiri torí léyìí tó tẹ̀lé torí tọ̀hún tó tẹ̀lé torí tìǹ tó tẹ̀lé inú ọkọ ẹ̀ ò ní dùn bó tilẹ̀ kí ọkọ ẹ̀ kó trust ẹ̀ tó kó gbàgbọ́ tó bó ṣe ń lọ káàkiri fòkìfòkì yẹn ọkọ ẹ̀ àròkọ tó ń ṣe nǹkan míì so ọkọ yẹn ọkàn rẹ̀ á máa gbọgbẹ́ tọkọ ẹ̀ bá ti ń gbọgbẹ́ tí inú ẹ̀ ò bá ti dùn then marriage yẹn ìgbéyàwó yẹn kò lè sí ayọ̀ ńbẹ̀ kò lè sí àlàáfíà ńbẹ̀ kò lè pẹ́ so ìdí nìyẹn tó jẹ́ pé tó bá jẹ́ pé ọkọ ló jẹ́ onífàájì tí ìyàwó bá jẹ́ onífàájì ìgbéyàwó yẹn kò ní sáyọ̀ ńbẹ̀ kò ní sí dùnnú ńbẹ̀ kò ní sí tẹ̀síwájú ńbẹ̀ then tí wọn bá ké sára ìgbéyàwó yẹn àtúkà. dáàdì wa ẹ kà wò ní ọ̀nà angle kan báyìí ṣé wọn pé ọmọkùnrin mi wà bóyá pé kó tó fẹ́ ìyàwó ọmọ bóyá máa ní group àwọn ọ̀rẹ́ wọn máa ṣe klọ́ọ̀bù bí akọ́ṣe tán bí iṣẹ́ kọ́ lọ jókòó síbi kan kọ́ ṣe gbá kọ́ ṣàwò ṣùgbọ́n tí along the line kó wá ṣe wedding kó gbéyàwó sílé kó ṣe wẹ̀ ṣé wọn pé tí ìyàwó yẹn bá wá ní kó wá stop all of a sudden bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀rẹ́ àmọ́ ní bóyá ìyàwó ẹ̀ ní ò fẹ́ jẹ́ kó máa bá wọn ṣe ìyàwó ẹ̀ ló ń ṣe gbá ìyàwó ẹ̀ ló ń ṣàwò ẹ̀kúrú yẹn gan lè sọ ìyàwó lẹ́nu àti wá dá ọkọ ẹ̀ dúró pé yá má máa lọ bẹ kò lè yá àbíbò ni. ṣe rí èyí tí ẹ sọ yẹn ọkùnrin
tó bá ń fẹ́ ọjọ́ ọ̀la tó dára nínú ìgbéyàwó ẹ̀ tó ń fẹ́ àlàáfíà nínú ìgbéyàwó ẹ̀ ìdí nìyí tí ìsopọ̀ bá wà fún ọkọ àtaya wọ́n á wí pé ẹ̀yin bàbá ẹ̀yin ìyá tí ọkọ àti tìyàwó ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin ẹbí ẹ̀yin ará wípé ẹ sún sẹ́yìn fún wọn ẹ jẹ́ kí wọ́n gbádùn ìgbéyàwó wọn tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe rí tí ọkùnrin yẹn bá kùnà láti yẹra fúrú àwọn ìrìn àjò bẹ́ẹ̀ yẹn ó mọ̀ ba ìgbéyàwó ẹ̀ jẹ́ ìkan lèèyàn máa mú ìzádà kó mú àwọn ọ̀rẹ́ ẹ̀ tàbí kí ó mú ìyàwó ẹ̀ so ìyàwó dẹ̀ ní olúmọṣẹ́ láǹfààní oore tí ọ̀rẹ́ lè ṣe ni wọ́n ti ṣe débi àkókò tí wọ́n ti ṣe ìgbéyàwó yẹn so n tó kù kán wá kí wọ́n lé tán bá kí wọ́n kán gbà wọ́n lálejò lẹ́yìn yẹn kán padà sílé wọn táwọn náà bá lọ wọ́n yẹ lọ kí àwọn ọ̀rẹ́ wọn lé kán ṣe tán kán tó padà sílé wọn ṣùgbọ́n pé ìrìn tí wọ́n rìn gbà yẹn tó má ti ṣègbéyàwó ìrìn yẹn gbọ́dọ̀ wá sópin gbọ́dọ̀ dé bá bí bẹ́ẹ̀ kọ́ ó máa ba ìgbéyàwó wọn jẹ́. sọ ìwà ni àyìn olólùfẹ́ mi nílé mo lérò pé ń fi ara balẹ̀ fi gbọ́ nǹkan tí dádì wa ń sọ o nǹkan méjìlá ti ẹ̀sìn kọ́kọ́ mẹ́rin bọ̀ ọ́ ní irọ́ tí ọkọ àti ìyàwó bá ti lè mú irọ́ kúrò nínú ìgbéyàwó wọn ó máa jẹ́ kí ìgbéyàwó wọn kó ṣe kí ni kó ládùn kó lárinrin àti pàápàá èèyàn ọkùnrin ló tiẹ̀ wọ́n mọ́jú fún bẹ́ẹ̀ bá ti close báyìí bẹ́ẹ̀ gbé kílọ̀bù kẹ́ ẹ lọ ibì kan kẹ́ ẹ lọ gbá ọ̀rẹ́ mi ní gbá ọ̀rẹ́ mi ní kinní kan àwọn obìnrin díẹ̀ náà tiẹ̀ máa ṣe náà obìnrin tó máa ń ṣòkè pọ̀ díẹ̀ náà lánàá tó bá jẹ́ ọkùnrin àbí ìyàwó ló gbáfẹ́ ó máa ṣe kí ni ó máa ń dí ìgbéyàwó lọ́wọ́ ni tẹ́ bá jẹ́ ẹgbáfẹ́ ẹ lè dínkù kì í ṣe kíkẹ́ mú kúrò náà lẹ́ẹ̀kan náà díẹ̀ báyìí lè máa mú kúrò tó máa fi tán mo lérò pé ti gbọ́ ẹ má parọ́ bẹ́ẹ̀ ẹ dí afẹ́yín ẹ dínkù ẹ wo ẹ jẹ́ kí n dókè lọ́hùn náà ẹ wo ọ̀rọ̀ tí mo yìí fẹ́ sọ́ṣì pọ̀ ṣùgbọ́n dókè lọ́hùn náà tí bá ti tẹ́ padà Miliki Express continues.